mo lọ́mọ tèmi ní ọmọ mi ni. Ẹ wà àwọn tó máa ń wo bọ́ọ̀lù Arsenal kìíní kan sáà pé bọ́ọ̀mọ bá sọ pẹ́nátì nù nínú àwọn pléyà yẹn àwọn tó máa ń pè àwọn ní bóun ó pè òun ni ọmọ mi náà ọmọ mi sì ni ọmọ mi sì ni so Olúwo ọmọ mi ni ọmọ mi ni ọmọ mi ni Olúwo ọmọ mi ni. Ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta ní ìsìn wọn sọ pé mo tún dé ó yẹ kí n sọ wípé ẹ pẹ̀lẹ́ bàbá àfọ̀bá pé àfọ̀bàjẹ́ ìlú ìlú ẹ̀kọ́ fún ní àfọ̀bàjẹ́ ẹ lọ́sọ̀ àwọn èèyàn náà pè mí lọ́tún náà pè mí lọ́sì mo lé mi ò mọ̀ mọ́ wọ́n ní ẹ̀ẹ́dì ẹ̀sọ́ kankan nípa bàbá wa kábíyèsí Olúwo mọ́ wípé ṣé bàbá kábíyèsí Olúwo pé ṣé wọ́n ti gbé owó ńlá kan fún yín àbọ̀ ti ra mọ́tò àbọ̀ ti fowó dì yín lẹ́nu wípé wọ́n lè tiẹ̀ fi sọ kankan nípa rẹ̀ mọ́ mo dára mi sí inú. Tọ́ olóòtú mo kí yín púpọ̀ ẹ tún káàbọ̀ sí ìlú mi sọ́kọ̀ òjèpo. Epo náà ló jẹ ìjẹjẹ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ káàbọ̀ a fi kíkí ọlá fi kí yín sílùú Kúdù yìí nílùú Ìlọrin Emirate wa yìí ọba tó tó sọ yín débí láyọ̀ àtàláfíà ara ìgbà tí ẹ bá tún máa padà ẹ gúnlẹ̀ láyọ̀ àtàláfíà ara sí gbogbo yín ẹ ṣeun ẹ tún wá kú rìn ọjọ́ ẹ kú rìn ọjọ́ àdúpẹ́ fún yín àdúpẹ́ fún Ọlọ́run. Ọ̀rọ̀ pèsè jẹ́ ní bàbá. Wọ́n ti gbowó fún wọ́n ti gbé fún bàbá. Wọ́n gbowó fún yẹn tí wọ́n rántí olóòtú mọ́. Olóòtú wa àti ọ̀rọ̀ rẹ̀ ó tún dé. Ó tún dé gbogbo àgbáyé sì tún ń gbọ́n tí ń wí. Ọba Abdulrasheed Olúwo kí mo tún fẹ́ sọ nípa rẹ̀ mọ́ níta ní sọ láti sọ tá a sì kó gbogbo ẹ̀rí ta kó tó kún bámbám tóun náà sì rí tí ò sí nǹkan kan tó dìnnà yìí ń bẹ̀ torí náà ọmọ mi náà sì ni abẹ́ẹ̀gbọ́ ọmọ mi ni ṣùgbọ́n ó ti fún yín lówó olóòtú ó ti fún yín lówó nù ó ti fún àbọ̀ lè sọ̀rọ̀ bó ti fún bàbá lówó. Olóòtú ọwọ́ rẹ̀ ó ti dé gògógó mi o ó ti tọ́ ọ̀pọ̀ mi lọ fún. Ẹ sọ̀rọ̀ tí ò bá fún yín lówó kò fún yín lówó tí wọ́n bá fún yín lówó ó ti fi ẹ̀mí ìmoore hàn ó ti fún mi lówó. Ẹni ó lówó ló ń bùyàn ní tí ò ní yóò lo ìbọn ẹlòmíì ni. Àwọn rárá àbá ẹ tó ti èmi ò kẹ́tẹ́ mi ò lè gbà kábíyèsí ní owó Olúwo lówó àtàbà fún yín. Ẹni ó bá fún yàn lówó ló lówó ẹni tí ò fún yàn kò lówó. Ẹgbẹ́ yìí ti sẹ́yìn kankan. Kò fún yín lówó. Kò fún mi mi ò tiẹ̀ ní ìdòwó ẹ̀. Ó dáa ẹ ṣe o. Torí náà yíyún bá ń tún ìwé yẹn bá ń padé báyìí. Kí n ká padà yẹn tì. Kọ́ra gbé jù sẹ́gbẹ̀ẹ́. kámọ̀ tún ti sàbọ̀ ṣùgbọ́n àtúgbọ́ wípé àwọn ọmọ ọba Ìwó wípé àwọn kan wá sọ́dọ̀ yín wípé àwọn kan wá sí ọ̀dọ̀ yín wọ́n wá sí ààfin yín. Láti wá ṣe kí ni? Wọ́n lẹ́yìn lẹ mú kábíyèsí wá pẹ́ẹ́ náà lẹ́tùn mú bó ti máa lọ àgọ́ síbẹ̀ kéèyàn ọmọ tí ìṣòmọ̀ ni àwọn àyímọ̀ ti gbọ́. Gbogbo ayé ẹ bá ń bẹ olóòtú yìí. Bàbá tí ò bá rí bẹ́ẹ̀ lẹ́sọ̀ pé kò rí bẹ́ẹ̀ o wọn ò wá o wọ́n wá o gbogbo ayé á dẹ̀ fi mọ̀. Inú tí ò sínú ẹ̀mí mi ọkàn mi tí ò sínú ẹ̀jẹ̀ mi tí ò sínú omi ara mi tí ò sínú
gbogbo ara mi so wá dì sí kọ́ wá kì í bọ̀ mí lọ́rùn ó bá béèrè pé kí ni tí ò sí lẹ́jẹ̀ mi irọ́ mi ì parọ́. Bàbá ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ súnà kan wà. Tí máa mú ẹ̀dá parọ́ láyé òun náà nìkan tó fẹ́ jẹ ebi ni máa mú ẹ̀dá parọ́. Ebi bóyá àwọn yẹn wá kí yín dé. Olóòtú ẹ dákun. Bàbá ká tó kú olórí rẹ̀ mo ti gbọ́ kó má yà pé mo tún ti sà. Ẹ dákun ẹ dákun ẹ dákun. Bàbá kò sóbìnrin nínú àwọn tó wá sọ́dọ̀ yín. Mo ní ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ bá ń bẹ olóòtú yẹ dákun ẹ dákun. Bàbá nígbà tó wá lára àwọn tí ó wà nínú ọ̀dọ̀ yín gbà wọn kọ́pà obìnrin kan ló wà. Àní ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ṣé ẹ mọ̀ pé ààfin mi gbogbo ayé ló sílẹ̀ fún tí Olúwo lòun tì í fáwọn kan kò sẹ́ni tó wọ ọ̀dọ̀ mi wá yóò jẹ yóò mu yóò tún sùn ní oorun pẹ̀lẹ́pẹ̀lẹ́ ààfin tèmi ó sílẹ̀ gbaragada ni nídìí láti mọ̀yàn kan rí. Kò dàbí ààfin tó ti lé bọ́ta. Ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun. Kò dàbí ààfin kan tó ti lé bọ́ta. Ẹ dákun ẹ dákun. Ká mọ̀ sọ̀rọ̀ lọ bẹ̀. Ẹ dákun ẹ dákun. Pé ká fi. Ẹ dákun. Ṣùgbọ́n mi mọ̀ wípé àwọn ọmọ ọba kan wá kí. Mo ní ẹ dákun. Gbogbo èèyàn ló ń wá dọ̀ mi. Ara Abẹ́òkúta wọn wá. Ara Ìjọra wá. Ó mọ̀ tẹ́ wá sọ́dọ̀ yìí. Mo mọ̀ ní fọ́tò tẹ ìyá. Ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ jogun omi ẹ jẹ́ àgbé tìwó ẹ jẹ́ àgbé jù sílẹ̀. Ká gbé tìwó ẹ gbé jù sílẹ̀. Ká gbé tìwó ẹ jẹ́ àgbé tì. Ká tilẹ̀kùn mọ́ ọ̀rọ̀ tìwó. Ó dáa àti tilẹ̀kùn. Ó jẹ́ ti tọba abẹ ni o ó jẹ́ ti ìjòyè ni o ó jẹ́ ti olúwa ó jẹ́ tàwọn ọmọ ọba wo ni o. Ẹ jẹ́ àgbé tì sẹ́gbẹ̀ẹ́ kan. Ṣùgbọ́n àwọn èèyàn bu yín lóríṣiríṣi wọ́n lẹ́yìn lẹ mú kinní kan wá jọba wọ́n lẹ́yìn lẹ ṣe gbá ẹ̀yìn lẹ ṣàwó wọ́n bu yín kò yẹ kẹ́ tiẹ̀ báwo ṣe gangan mọ́ kò yẹ kẹ́ báwo ṣe olókùn tó lédè olókùn dúdú tún bu yín. Ta ni wọ́n ń pè bẹ́ẹ̀. Olókùn dúdú tó máa kéwì ni. Ewì. Tó ń ké gbọ́ àbá. Mi ò gbọ́ rí. Àbá gbọ́ rí. Mo fi Ọlọ́run ṣẹ̀rí ta ni wọ́n ń pè bẹ́ẹ̀. Olókùn dúdú. Olókùn dúdú ẹ tẹ́po. Mi ò gbọ́ rí. Gbọ́ olókùn dúdú. Mo fi Al-Qur'ani Ọlọ́run tí mo bá tún sọ pé kíní ni ẹ kàn máa wí nǹkan mi ni. Mi ò gbọ́ rí láyé mi pé ẹnìkan ewì kan ẹnìkan wá ń dùn jẹ́ bákan. Sẹ́ńtì yìí ò gbọ́ rí tí ò máa rí èébú kí ló lè bú yàn tó lè dùn yàn. Àwọn tí wọ́n súnmọ́ èèyàn tán mọ̀ èèyàn ni wọ́n lè bú yàn tí ó dùn yàn. Ẹ tí ò bá mọ̀ èèyàn. Ẹ tí ò mọ̀ èèyàn rí nǹkan kan ò dáwọ́ ẹ̀ pọ̀ rí o ṣe kí n ṣe rí afẹ́fẹ́ kiri kan èébú kọ́ òun bú rẹ ni. Àwọn náà tiẹ̀ wọn ò tí ì gbọ́ délẹ̀ wọ́n kàn gbọ́ èmi mo fọlúwo jọba nìkan náà gbọ́ wọn ò wo fídíò tìdélẹ̀. Ẹ̀yin náà lè dá a lẹ̀ mo ní ẹ sọ gbogbo kinní yẹn jùúlẹ̀ ẹ jùúlẹ̀. Àwọn èèyàn tí ì wò tán ṣẹ́rí almost 4 hours abẹ́ ìdílé lódìdí kí gbogbo àgbáyé ká máa wò ó ká máa fi lọ ṣùgbọ́n ti ní ká tilẹ̀kùn mọ́. Tí wọ́n ní yára gbọ́rọ̀ kó wá lọ́ra láti fèsì ṣáwọn eléyìí lọ̀jọ̀gbọ́n ṣé akéwì nírú àwọn báyẹn ọ̀jọ̀gbọ́n èèyàn ẹgbọ́n nǹkan fìrì ẹ wàá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìwádìí abẹ́nú tí. Irú ẹni yẹn gan mo máa ń sọ èmi àtọlógún dúdú àníjà àríwá àgbékiní gan ṣùgbọ́n mo bìlíì pé mo jẹ́rìí ọ̀gá mi Máyọ̀wá ọmọ Òrìṣàtọ́lá ọmọ Òrìṣàtọ́lá ó wá dọ̀ yín wọ́n wá fi ìdí òótọ́ wọ́n wá fi múlẹ̀ àwọn náà fi wá gbé lárugẹ pẹ́sẹ́ lóòótọ́ ni àbíkiní àrẹ́lé sọ bóyá Olúwo ló fún wọn rárá àwọn àtolúwo náà gbára tara wọn bàbá ẹ ti ní ká tilẹ̀kùn kí mọ́tò lọ wú nǹkan míì kí mọ́tò lọ wúlẹ̀. Ṣé rí inú ọ̀rọ̀ yìí ẹnìkan Ọlọ́run tó ní ayé ní ọ̀run tó jẹ́ ọba lórí gbogbo ẹ̀dá ẹranko ní èèyàn ní àlìjànú ní gbá ní àwo ní Ọlọ́run lọ́ba tiwa gbogbo wa. Láftà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ bàbá kan pè mí mi ò lè gbàgbé ọ̀rọ̀ ẹ̀ láéláé
kí ló sọ. ó pè mí báyìí, hello, mo gbé kọ́ọ̀lù, hello, mo wá rí i pé ẹni yẹn ń sun ẹkún lórí fóònù. ó sun ẹkún. kí ló pa wọ́n lẹ́kún. tọ́ ẹni tí mi ò máa rí tó kàn pè mí tí mo ti ẹ̀ dá lóhùn lásán báyìí ó kàn ń ké ni. ẹ rọra o, ẹ pẹ̀lẹ́ o, sí ò sí o, kìnìún kan àwa wà lórí fóònù bẹ́ẹ̀ mo wá ń tù ú, mo ń rọ̀ ẹ ṣe sùúrù, sí ò sí, kí ló ṣẹlẹ̀, bíi pé bóyá burú kan ṣẹlẹ̀ níbì kan ló fi ń pè. ẹ dákun ẹ ṣe sùúrù, ẹ dákun. lẹ́yìn bíi 30 minutes ló lè kíní ẹ̀ wá rọlẹ̀. ó wá sọ fún mi, ó ní nǹkan méjì ló pa òun lẹ́kún. pé nǹkan méjì ló pa òun lẹ́kún. alákọ̀ọ́kọ́ bàbá. ó ní kí èèyàn kan ó mú yàn lọ́mọ tí ò jẹ́ nǹkan kan tẹ́nìkan ò máa rí níbì kan láyé, kọ́lọ́n wá rán ẹnìkan sí i kó wá dúró tì ní gbogbo ìṣòro ayé pátápátá tí wọ́n ń bá a yanjú ẹ̀ tí ò wá pé síbẹ̀ tó wá mú títí tó fi dé rí àpésìn láyé. kéèyàn tí wọ́n wá sọdà bẹ́ẹ̀ kó wá ṣerú nǹkan báyìí sí ẹni yẹn. mo tó pa ènìyàn lẹ́kún nìyẹn. láti bí ẹnìkan kan ò mẹ́rí bí kankan. kì í ṣe pé bóyá kì í sì ṣe pé owó kan ló wá ní tó wá yá sí pé tó wá ṣe báyìí níjọ́ àwẹ̀ níjọ́ sàrà níjọ́ tí ń ṣe fìtínà lérí ọmọ ọlọ́mọ báyìí tọ́lọ́run wá yẹ ọmọ tó wá sọ ọ́ déèyàn dérú ipò yẹn tó dórí àpèsè. kọ́ á jẹ́ pé tí ó wá ṣe fún bàbá yẹn wá nìyí tó pa àwọn lẹ́kùn. mo tó pa ènìyàn lẹ́kùn nìyẹn. ó ní ìdí ẹkún yẹn pé ṣérú àwọn tó lè ṣe báyìí fọmọ ọlọ́mọ ǹjẹ́ wọ́n kù mọ́ láyé. ni wọ́n sọ fún bàbá yẹn pé irú ọlọ́run ni ò sí, ẹ ṣáà ṣe sùúrù, ẹ má bínú. ó ní ẹlẹ́ẹ̀kejì ó ní pé kí wọ́n yá mọ́tò èèyàn kan tún wá gbé fún èèyàn kan tún wá lálàsẹ mọ́tò yẹn kó tún wá di pé bí ìgbèyàn tún dá gbèsè bọ olóore èèyàn lọ́rùn kún má ègé nǹkan kan ní. ó ní ẹkún kejì wá ni pé èló wọn ń ta mọ́tò tí kábíyèsí ò lè ra padà. ò lè rà èló òun tí wọ́n á pọ̀ òun lẹ́kún ni pé tóun bá ní owó tó 10 million lákàntì òun, bàbá bí mo ṣe pè yín yìí nìkan sọ fún yín pé bàbá ẹ fún mi lákàntì nọ́mbà yín. bí èèyàn kan ò bá mọ̀ọ́re èèyàn kan máa ní èèyàn kan máa ní fún mi ní àkáǹtì yín, òun á dẹ̀ sọ 10 million síbi ibẹ̀. ibẹ̀ jẹ́ kó gun ó sílẹ̀. mọ̀ wọlé ṣe bóun ló ṣe báyẹn bàbá ń gbà owó tó bá wù ẹ́ kó fowó yẹn ṣe. òun wá wo àkáǹtì òun ò ní owó kankan. ohun táwọn nílẹ̀kùn yẹn náà fi sùn. wọ́n á ní tó fúndì eléyìí bàbá ó ní 10,000 naira lòun ní. òun sì fẹ́ kẹ́ fún un ní account number yín. òun á sọ 10,000 naira síbẹ̀. 10,000 yẹn la wá fà títí ẹ má wọ́ọ̀rì ẹ má tún lọ withdraw owó tẹ́lẹ̀ kẹ́ fi jẹun kẹ́ wá lẹ́ jù sẹ́mi. mo understand, mo ṣe gbogbo pẹ̀lú yín. ó wá ní ẹ dákun ẹ má fi oore ṣíṣe lẹ̀ fọ́mọ ẹ̀dá. pé kẹ́ má fi oore ṣíṣe lẹ̀ fọ́mọ ẹ̀dá. mo wá gbé àlùkáwà ní pẹ̀lú ẹ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run lópin ìgbà tí n bá mi lọ sókè mi lọ lẹ̀ yìí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa ṣoore fún gbogbo anywhere in the world. èèyàn Ọlọ́run yìí o tó bá ṣe pé mi ni èmi ò ní ṣoore fún yẹn kankan mọ́. ó wá ṣe tó ẹ pé kò wá gbà Ọlọ́run tó láyé rí mi pẹ̀lú ọ̀rọ̀ tí n sọ mo bẹ̀bẹ̀ mo ṣe gbogbo ẹ̀ báyìí yóò gbà náà. ìyá 10,000 ò jẹ mí
ìwọ tó wá mú 10,000 naira tiẹ̀ tó yẹ kó fi jẹun wà tún wá ó fún mi. tó wá fún mi. ó ní àní tó yẹ pé òun náwó níbi 10 million òun ó jù sí mi ni nítòun wá nínú àfi kémi ó gbà. àwa wà lórí fóònù bíi wákàtí kan kémi ó sọ fún àkáǹtì mi sí ni o bó ṣe tún bẹ̀rẹ̀ sí sọ ẹkún ni tó wáyé pé báyìí ni ó ní máa tẹ̀ báyẹn náà lórí kíní kí máa tẹ̀ fóun mo bá gbé fún lọ́wọ́ ní òun ti rí bó ṣe cut fóònù yẹn kò pé 5 minutes ni mo bá gbọ́ 10,000 bàbá yẹn bá tún pè padà pétọ́ láti ìgbà yẹn kò pè mí pé àbí torí pé ó fẹ́ nǹkan ni kò pè mí kò ṣe kan so yíyún ti di another ó ti yé mi bẹ́ẹ̀ yẹn wípé ẹni yẹn ti jẹ́ kẹ́ ó ti jẹ́ gbogbo tó ti ṣẹlẹ̀ yẹn ti fúyẹ́ lẹ́nu mi. ó tó tẹ̀ fi lé mú yàn kan tó ń sunkún ó fi ẹ̀mí ìmoore ó fi hàn ní torí àwọn oríṣiríṣi fídíò lè nígbà tó yá nínú ìlé wo mọ́ lára àwọn tó tẹ̀lé Olúwo ló sọ pé ebi pa wọ́n ni àwọn náà fẹ́ trend ni àwọn náà fẹ́ ṣe kinní kan ni irú àwọn yẹn bàbá ẹ ti ní ká mọ́ sọ̀rọ̀ ẹ wá lẹ̀ ṣe tán láti máa ṣoore fún àwọn èèyàn pẹ̀lú ògo Ọlọ́run. oore wo wá ní àwọn ọmọ Nàìjíríà ní gbogbo àgbáyé ni wọ́n lè jẹ látara yìí àbí lẹ́nu ìgbà tí ìṣẹ̀lẹ̀ ó jẹ́ rí àwọn ìrírí kan. àkọ́kọ́ náà lẹ́nu ìgbà tí ìṣẹ̀lẹ̀ ọmọ mi ó bímọ nígbà tá a fi Quran tá a fi búra. tẹ́ a fi búra. tó bá yẹ pé ìbúra èké ni èèyàn gbọ́dọ̀ rí oore gbà lọ́dọ̀ Ọlọ́run. ó bímọ báyìí jágbọ́mọ yẹn lé mi lọ́wọ́ báyìí tí mo gbà jọ́kẹ̀ẹ́ta dọ́ọ̀ta bí akẹ́sà ní a week tí a fi pé alukurani búra Ọlọ́run tó ń mú ẹ̀bùn ọmọ wa along the line tẹ́yẹ́ àlọ́ ń sọ pé a tọ́jú èèyàn kan nílùú Canada ní gbogbo ìṣòro tí ń ní adóòtí àṣegbá àṣàwò àṣegbogbo ẹ̀ta aṣọ gbogbo yẹn kọjá Ọlọ́run tún ní ọmọ bíbí inú èmi náà àbí nísìn òun náà lọ ìlú èbó sórí kọ́ ẹ̀. báwo lẹ ṣe ṣe tóun ti fẹ́ fi tú lọ lóyìnbó. àwọn tí wọ́n ń rí àánú gbà lọ́dọ̀ Ọlọ́run látara wa. tẹ́ ẹ ti ṣiṣẹ́ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tó ṣe prógráàmù yìí tí àwọn tẹ́ ẹ ti ṣiṣẹ́ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tó ṣe prógráàmù. lẹ́nu prógráàmù yìí. lẹ́nu prógráàmù yìí. lẹ́nu ìgbà tí wọ́n wo fíìmù wa pẹ̀lú gbogbo ìtàn tá a sọ lọ lórí ẹ̀ yìí. nípa prógráàmù tá a sọ nípa àṣírí ńlá àti àṣírí ńlá yìí. àwọn èèyàn wá ń pè mí láti Canada láti America láti Australia láti Germany láti Switzerland káàkiri ìlú láti China. wọ́n kì í nìyẹn wọ́n fẹ́ fẹ́ bí ìmoore hàn ní. èmi wá ṣe bí wọn ó máa sọ̀rọ̀ lérí tolúwo ìní kò sẹ́nìkan tó sọ̀rọ̀ kankan já tiẹ̀ bàbá ẹ ṣàánú mi o bàbá ẹ gbà mí o bàbá ẹ sẹ́mi ò rí ẹnìkan báyìí. mo rò pé máa rí èèyàn kan tó pè tó bu yín bíbí àbá kínní kan. èmi wá rẹ́ nìkan tó bá ṣe pé yẹn ni London ló wà ẹni náà ó padà rí fíìmù ni bàbá ó ní àṣẹ tó ti pa yẹn má yí padà mọ́ àwọn ò fẹ́ Rashidi mọ́ nílùú yẹn gbogbo tó bá gbà ní owó àwọn ò fún ẹ. èyí sọ bẹ́ẹ̀. wàláhì bìláì. péye tẹ́ bá fẹ́ gbà gbogbo tó bá fẹ́ gbà ṣẹ́ pé disgrace sí gbogbo ilẹ̀ Yorùbá ni kì í sọ̀rọ̀ ìwó nìkan. torí ẹ̀ ní fi ń sọ fún yín pé ẹ̀jẹ̀ àgbàgbé tiẹ̀. àwọn yẹn wá pè wọ́n ní bàbá ìdápò ẹ̀sà. gbogbo àwọn tí wọ́n ń pè láti ilẹ̀ Áfíríkà ń bí Niger Abidjan Benin Republic káàkiri Burkina Faso South Africa Egypt gbogbo ìlú káàkiri ayé mo ṣe jòkó náà ni tí wọ́n ń pè
èmi ò wá rẹ́ nìkan tó sọ pé ẹ̀sìn tí ọ̀dà fún ẹni yìí o kíní kan kálukú ń sọ̀rọ̀ ìgbésí ayé ara tiẹ̀ ni o. tí àwọn tó wà lóyún ìbò náà tún ní pírọ́blẹ́mù ni. yéè ọ̀rọ̀ tó mú mi jáde lójú mi lẹ́ ń sọ yìí. lọ́nà wo. tí mo bá fẹ́ sọ fún yín àwọn ọmọ wa Nàìjíríà tí àwọn òbí wọn wà níbẹ̀ tán bímọ dàálẹ̀ lọ gbáà ní London wọ́n bímọ dàálẹ̀ lọ gbáà l'Amẹ́ríkà wọ́n bímọ dàálẹ̀ lọ gbáà wọ́n bímọ dàálẹ̀ lọ gbáà ní Germany ní France. láìsẹ̀ lẹ́dẹ̀. àwọn ọmọ wa obìnrin wọ́n ti wá di gọlọ̀tọ̀ kò sí ọkọ. kò sí ọkọ. kọ́ máa bọ̀ Nàìjíríà. àwọn tí Nàìjíríà yìí kọ́ nílùú Nàìjíríà yìí àrùn kan ṣoṣo tó kárí ayé nìyẹn. ní àrùn ọmọbìnrin ti dàgbà kò sọ́kọ. mo ti rẹ́ni tó ti wà ní 45 years lórí afẹ́fẹ́ yìí náà ni o láti rí. ẹ gbà wá bàbá. ẹ gbà wá. kódà nílùú London ní àná mo ṣe fi àwọn iṣẹ́ àṣírí àwọn tún kankan pẹ́tọ̀ ẹ yà fi ránṣẹ́ òní lórí ọmọ wa ọlọ́kọ. kí ni DHL ẹ máa fẹ́ rówó kọ rẹ̀ kí ni DHL nìyẹn ó nìyẹn tẹ́ ẹ sẹ́ẹ̀dì sẹ́ẹ̀dì yẹn. lánàá yìí ó máa gbà á títí Thursday ìyẹn ló wá mú mi pé ọ̀tọ̀ ni kéèyàn rọ́mọ bí ọ̀tọ̀ wá ní atúnbímọ ọmọ yìí ò tún wá rọ́kọ. kò lọ́kọ. ohun ìyá rẹ̀ ọjọ́ mọ́ afáyàgbáyà nú ilé. àbíwọ̀ àwọn òdànà fi lọ́kọ ni. àrùn tó dé ayé tí ń bá kówó wájà ni ẹ̀. àwọn ọmọkùnrin gbogbo ẹwọ gbogbo wọn àti mínísítà àti gbá àtàwo wọn bí máa dálẹ̀ ṣe wọn rọ́kọ. ẹlòmíín da ṣọ́ọ̀bù ni. àbí ṣé wọ́n wá lè máa kọ́ ọmọ wọn obìnrin kán lọ dúró títì mo bùn ọ sọ̀rọ̀ wọn wá di pé mo bùn ọ láyé lọ́run. bàbá nígbà tí irú nǹkan báyìí wá sẹ́yìn sọ́nà àbáyọ wá wà fún irú nǹkan báyìí. ọ̀nà àbáyọ wà. fún ẹni tó bá ń wá ọkọ. fún ẹni tí ń wá ọkọ. gẹ́gẹ́ bí àwọn baba ńlá tiwa ti ṣe. bàbá orí atẹ́gùn la wà yìí èmi ti gbà pé ẹ̀ kì í parọ́ ẹ̀tọ́ náà ṣùgbọ́n kí làwọn ẹ̀fẹ́ fi mọ̀ wípé lóòótọ́ ni wípé ẹni tí ò bá ní ọkọ. Alukurani mọ̀tún ni. àbá èdè. ẹni tí ò bá lọ́kọ ó ní bí wọ́n ti ṣe ó ní ààwẹ̀ téèyàn ó gbà láti sọ fọ́lọ́run pé ọmọ yìí a fẹ́ kó lọ́kọ. tí ó dẹ̀ lọ́kọ. tí ó sì lọ́kọ ó sì ní náfìlà rẹ̀ tí wọ́n máa yàn lóru tí wọ́n máa kí Alukurani sí. tí ó dẹ̀ lọ́kọ. tí ó lọ́kọ tí ẹ tó fẹ́ wáyà náà tí ó láyà. tí ó láyà. táwọn méjì á pàdé ara wọn. tàbáwọn èèyàn máa kówó multi-million ra mọ́tò ni multi-million kọ́lé wọn rẹ́dì láti ná multi-million lérí ọmọ wọn. bàbá ní ń gbà owó yìí ni ohun tó máa fi sínú àwẹ̀ 41 days ni èyí tó máa fi sínú òní. yóò dẹ̀ lọ́kọ yóò láyà. àwẹ̀ òní tó máa jẹ ní within láti gbogbo yẹn gbogbo náfìlà tó ń ṣe kọ́ máa ṣe tí ì fún ẹ lóru òní ọkọ ọmọ mi ni. mọ́tò tí wọ́n kó lọ rà èèyàn ra mọ́tò 50 million ra mọ́tò 100 million ṣé bó páàkì ẹ̀ka lẹ́ níwájú ilé ẹ̀ ní kí ni fà ní ẹ̀. ọmọ tí ọmọ wa. ọmọ tí ó sìyàn téèyàn bá kú tán mọ́tò ò lè sìyàn téèyàn bá fi lè ṣe wọ́n máa sáré pé mo ló fi kí mọ́tò sí. wọ́n lù ta nígbàjọ ni. èèyàn ti pógójì ọdún lọ́mọbìnrin tí ò tí ì wá ń lé kan kó ti bímọ ẹ dákun tó bá dáadọ́ta ọdún kí ni ó fẹ́ bímọ. ẹ wá gbọ́ bàbá a ti mọ̀ wípé ọ̀nà àbáyọ wà fún gbogbo àwọn tó ń gbé wọn ń wá ọkọ tí wọ́n ń wá aya. àwọn ọ̀rọ̀ lóyìnbó yẹn náà ni wọ́n wá ń lo òyìnbó bóyá wọn ti pè é tí oúnjẹ àárọ̀ bá tọ̀sán tọ̀sán ò bá talẹ́ àbírú ò sínú òyìnbó ni tí wọn ò ní owó lọ́wọ́. sẹ́rí Allahu Akbar Allahu Akbar àwa tá a wà ń bí
tá a bá ti gbọ́ pé èèyàn kan lọ lú èbó inú wọn máa dùn àwa tá a bá máa rú ẹni bẹ́ẹ̀ rí á ní àti soríire àánú ó máa rí àǹfààní lọ́wọ́ ẹ̀ ẹlòmíín bẹ́ẹ̀ ń lu òyìnbó l'Amẹ́ríkà tí wọ́n ń pè ní ọba gbogbo ìlú 20 ọdún tí ò rí kankan ṣe kankan tí ò rí kankan ṣe 20 years tó wà ń lu ọba. mo ti rí ẹni tó wà 50 years ẹ mọ̀ pé ẹni tó bá ti ń pè ní bàbá Èkó bàbá Èkó bàbá Èkó kò wúlò ní o kò wúlò ní. lólórin kan fi ní má sọ mí di bàbá Èkó láyé tẹmọ kó kọrin jọ̀hún. tipẹ́tipẹ́ Ọlọ́run sọ mí di bàbá Èkó. Ọlọ́run sọ mí di bàbá Èkó. ìjọ tó wá ṣe bóyá 30 ọdún ló ti lò tí àwọn kan wá ń bu mímá délùú wa níjọ́ kan kọ́ wá délùú yẹn máa wò kókó. gbogbo àwọn ọmọ àbúrò rẹ̀ táwọn ti dàgbà tán tó kọ́ ọmọ wọn wá ta lélẹ̀ wọ́n mọ̀ sọ fún un pé ọmọ Ráfà nìyẹn eléyìí àyíjẹ́ ìjọ òun ni Ráfà yẹn jọ òun la bí iná yóò mọ òun ní ọ̀ràn ti yíà tí wọ́n bí i. ẹ wò wọ́n ẹ tẹ́ pè mí bàbá bíjẹ wọ́n pè mí bàbá bíjẹ mọ́ o mi ò sì bàbá bíjẹ mọ́ o. ibi tẹ́ ẹ̀dá ọba ti rọ́wọ́ mú wọ́n máa ń fi ń tẹ ọkọ̀ ìlú yẹn mọ́ lára. so àwọn èèyàn pọ̀ nílùú òyìnbó àwọn míì ti bọ́ há lọ́hùn wọ́n ń wọ́nà àbáyọ wọ́n ń fẹ́ obìnrin ìlú òyìnbó obìnrin ìlú òyìnbó ó wá ti sọ wọ́n dẹrú. ẹlòmíì wá ìwé ìgbélú. ìwé ìgbélú wọ́n wá kó sóko ẹrú lábẹ́ obìnrin kò ṣeé nà kò ṣeé lù kò ṣeé bú. kò ṣeé bú ó sọ pé tó bá ti bú òun yóò lè bọ́ta ni kò ṣeé bá sùn ebi tí àwọn fẹ́ bí n sí kẹ́ ẹ máa gbádùn ẹ̀ kọ́ ọ máa ṣe ò lè fọ́ kàn ò lè ṣe kàn. ọ̀rẹ́ tó gbọ́dọ̀ yà ní kókó mú. kò sì gbọ́dọ̀ káyàn mú àwọn yìí ń pọ̀ lọ gbáà. sọ́nà àbáyọ wà fún àwọn yìí. gbogbo ẹ̀ lọ́nà àbáyọ wà kò sí ṣòro kan láyé tí ò ní sí ọ̀nà àbáyọ. ó dà ẹ ṣeun bàbá ẹ kú láti àárọ̀ ẹ ti ní ká mọ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìlú Ìwòmọ́. ìwọ tó tiẹ̀ mọ gbogbo ayé sọ tó ṣẹlẹ̀ ń sìn ẹ tiẹ̀ já máa ṣe practical sọ fún èèyàn kan tó bímọ ẹjọ́ dàálẹ̀ l'Amẹ́ríkà kó wá pè mí kí n wá ṣe lójú ẹ̀ ó pè mí mo láwọn èèyàn l'Amẹ́ríkà mo ní wọn London pè mí àdúrà yẹn ẹ wá ṣe inú ilé mi kí tó kúrò náà ni ó ti rọ́kọ̀. kẹ́ tó kúrò ni ó ti lọ́kọ̀ bíbẹ̀ tó wà ló wà sí pé ó yá gba físà ó yá sanwó tíkẹ́ẹ̀tì kẹ́sà dúpẹ́ kó mọ́ dàbí wípé ẹ̀ka gbowó lọ́wọ́ rẹ̀ èèyàn ní ṣe ká ṣe nínú àkàtà rẹ̀. èyí mo láìkì jù àwọn tó wà ní àwọn èèyàn míì ní irọ́ ni wọ́n ń pa irọ́ ni gbogbo ọ̀rọ̀ onírọ́ déhùn. àwọn tó wà l'Ábùjá tó wà ní ẹ pè mí ọmọ mi yìí nì kò lọ́kọ látijọ́ ẹ̀ bàbá gbogbo tútọ́ bá pa tí ó fi lọ́kọ. kọ́ tó kú òun bíbí ìyá pa àbúrò atẹ́gùn àwọn pẹ̀lú kẹtẹ́ fún ọ̀rọ̀ yìí. bó ṣe mínísítà ni bí gbogbo nǹkan bá dàrú tán mo sọ fún yín nípìnlẹ̀ òkè sí wa pé tí nǹkan bá dàrú pátápátá bóyá yéèyàn ti do òkú musu. bí tá a bá dé yìí àwọn ní side comment kankan yìí ọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀ nǹkan ń ṣẹlẹ̀ ẹnìyẹn ọ̀rọ̀ náà àbáyọ débi bí tá a bá ti rí náà ni ó. bẹ́ẹ̀ ni ó bú kábíyèsí Olúwo gan torí tí irú ilé tí ò bá ṣẹlẹ̀ gbogbo àwọn tí wọ́n ń pè yìí wọn ò mọ̀ ní rọ́nà àbáyọ tẹ́ bá tiẹ̀ máa rí wọ́n máa ní ọ̀nà mi ó lè pẹ́ ẹ wá dúró àwọn tẹ́ tuntun sí kalẹ̀ lẹ́nu ìgbà tí ọ̀rọ̀ yìí tó ṣẹlẹ̀ inú mi wá dùn wípé ẹ jẹ́ ọ̀jọ̀gbọ́n wípé ẹ bá Olúwo jà. mo lọ́mọ tèmi ní ọmọ mi ẹ wọ àwọn tó máa ń wo bọ́ọ̀lù Arsenal kìíní kan sáà pé bọ́ọ̀mọ bá sọ pẹ́náìtì nù nínú àwọn pléyà yẹn àwọn tó máa ń pè àwọn ní bóun ó pè òun ni ọmọ mi náà ọmọ mi sì ni ọmọ mi sì ni so Olúwo ọmọ mi ni ọmọ mi ni
ọmọ mi ni Olúwo ọmọ mi yín ni ó ti jẹ́ nù. Ọ̀dà kò sí wàhálà bàbá bá mi sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín á tún padà kàn sí yín nígbà míì ṣùgbọ́n ẹ sọ̀rọ̀ ẹ ní ọmọ yín wípé lára àwọn tẹ́ ẹ ṣiṣẹ́ fún wípé ó ti parí ó ti pẹ́ ní ìmúre ó ti fi hàn àdúpẹ́ lọ́wọ́ ẹnìyẹn náà ọmọ yín bá ti wá débẹ̀ kó ṣe fídíò kí gbogbo àgbáyé rí ká fi lè mọ̀ tó bá ti wà nù láti Nàìjíríà kó bá ya fọ́tò papọ̀ kó ṣe fídíò tó bá dẹ́kọ̀ kó ṣe fídíò tó bá fẹ́ olú plane kó ṣe fídíò tó bá dọ̀ kó ṣe fídíò ẹ wá sẹ́ǹdì ẹ̀ àwọn wà jọ ẹ̀rẹ̀ papọ̀ àwọn aṣọ́dọ̀ ẹ̀ wá sí tàbí aṣọ ìlú rí àwọn sẹ́ǹdì ẹ̀ tí gbogbo àgbáyé tí gbogbo àgbáyé mú ẹ bá mi pẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín bàbá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 080 080 33 33 59 59 21 21 81 81 ẹ bá mi pè lẹ́ẹ̀kan sí sà. 080 080 33 33 59 59 21 21 81. 81. ẹ rí i pé Ọlọ́run ló ní ká fi nọ́mbà yín sí nígbà wọn. Bẹ́ẹ̀ni. wípé táwọn kan sọ pé ẹ̀rí tó fi nọ́mbà rẹ̀ kalẹ̀ àti kẹ́lẹ̀ gba àwọn èèyàn. Àwọn èèyàn ti pọ̀ gan. Kẹ́lẹ̀ gba àwọn èèyàn. Àwọn èèyàn ti pọ̀ gan. Lẹ́yìn Ọlọ́run àwọn èèyàn ti pọ̀ gan. ẹ̀yin Ọlọ́run tún rán àwọn èèyàn ti pọ̀ wípé láti jẹ́ kí ràn wọ́n ní ọwọ́. A dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo àwọn olólùfẹ́ yín gbogbo àwọn àgbáyé wọn ní ká dúpẹ́ fún yín pé àwọn ọmọ rírì nǹkan tẹ́ ṣe tẹ́ bá ṣe nǹkan tí ò dáa orí social media láwa àwọn èèyàn táàgì mi wọ́n sọ fún mi kò sí ẹni tó bú yín tí wọn ò táàgì mi ẹ̀dọ̀ àṣàǹdì tá a bá sọ̀rọ̀ bọ̀ wálé àwọn náà fi wá followers mi èmi tèmi wá gbé kinní lọ́wọ́ tí wọ́n á gbé èmi fẹ́ fi ṣèkà ní á fi ṣe followers á drag bóyá drag ra wa dé police station mo sì bá wò ní ṣe bẹ́ẹ̀ ibi tó lọ́ọ́ rà wá ń là wá sí dé inú mi dẹ̀ dùn pé ibi tó lọ́ọ́ rẹ̀ yìí náà dé náà ni pé kò sí irú ìṣòro téèyàn lè rí tó bá ti pè yín tẹ́ bá ti wọnú ilé àdúrà fún tẹ́ẹ̀dẹ̀ ṣàdúrà fún tẹ́ẹ̀dẹ̀ wọ́n tú tẹ́ẹ̀gbẹ́ ránṣẹ́ fún bùkátà rẹ̀. mo tún wá ń fàsìkò yìí mo tún wá fi ń sọ fún gbogbo ayé kẹ́yìn náà sì tún máa bá mi sọ obìnrin míì ti fẹ́ parẹ́ dákun mọ́ para rẹ̀ ọkọ ọ̀tán bẹ́ẹ̀ ni pé lórí tí ọlọ́kọ yìí àbábúrí pé kìíní ó dé tí ọlọ́kọ obìnrin bá sì ti ń dàgbà sí ló nídìí ọkùnrin tó bá ti ń dàgbà sí ló nídìí ọkùnrin kó kàn wá wálé ṣé bàbá rẹ̀ ni ó mọ kì mọ́lẹ̀ ni ìrònú yẹn ti bá ẹlòmíì máa ronú ọ̀nà àbáyọ ti wà pè mí bó ṣe Èkó bó ṣe Àbújá bó ṣe London bó ṣe pé ibẹ̀ ti níwèé tẹ́ fi lè wọlé jáde bó ṣe ká lọ Johannesburg ká dúró sótẹ́ẹ̀lì kan ká bẹ lọ́n fún ẹ. ká bẹ lọ́n fún ẹ. kò síbi tí èèyàn wà tí èèyàn lè bẹ lọ́n kò sì ẹ̀dìgbà tí èèyàn lọ Mẹ́kà. bàbá gbogbo àwọn èèyàn rẹ̀ ti gbọ́n wọ́n máa mú oore gbogbo sì ń gbẹ́tọ̀ náà wọ́n máa mú oore. ẹ bá mi ṣàdúrà fún gbogbo àwọn olólùfẹ́ wa fún gbogbo àwọn fáǹsì wa tí wọ́n ń wò káàkiri tán share program yìí tán like ẹ̀ tán tó send ẹ̀ sẹ́lómi tí o sá àwọn tán comment rádaràda ẹ tó comment rádaràda ẹ bá wa ṣàdúrà fún wọn. àkọ́kọ́ mo dápẹ́ fún Ọlọ́run pé alhamdulilayi 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 rabbil alamin mo dá ọpẹ́ fún gbogbo àwọn kábíyèsí tí wọ́n pọ̀ lọ gbáà ìkan lára wọn la mú wá sórí ètò gbogbo kábíyèsí tán wọ́n ń pè mí wọ́n ń ṣàdúrà fún mi wọ́n sì ń béèrè àtìlẹ́yìn lórí ara wọn gbogbo àwọn kábíyèsí tí èsè kábíyèsí mẹ́wàá tí n bá ń dákọ̀ ìlú wọn yóò dájú ká tó bàbá dákun tèmi náà bàbá dákun kìíní náà ń bẹ lẹ́rìn èmi náà so wọ́n ti ṣe confined on me pé nígbà tẹ́lẹ̀ náà jára wa àríbi tí máa fọkàn so bí tá a lè máa sápamọ́ sí. mo dúpẹ́ fún gbogbo wọn Ọlọ́run ó gbàdúrà gbogbo yín o ìlú ò ní dàrú mọ́ yín lórí o gbogbo ààyè tẹ́ ẹ wà Ọlọ́run fi láyé ìfàyàbalẹ̀ fún yín o gbogbo ìṣòro yín Ọlọ́run bá yín tán mo dúpẹ́ púpọ̀ o mo dúpẹ́ púpọ̀ lọ́dọ̀ àwọn tó wà ń jọba mo dúpẹ́ o kálukú ń pè mí wọ́n ń sọ̀rọ̀ orí ara wọn ni. mo fẹ́ sọ lé pé táwọn olóṣèlú bá wá pè é kọ́. wọ́n ń pè mí wọ́n sì ń sọ̀rọ̀ orí ara wọn kò sẹ́nìkan tó lọ lànà tibí
ẹ ṣàánú ẹ gbà mí ẹ ṣàánú mi ẹ dà mí tọ̀ ẹ dà mí pọ̀ mọ́mọ́ tọ́. mo sọ pé látàsó rock láti pè é kí ló dé tẹ́ fi sọ̀rọ̀ lágbájá. wọ́n pè mí lásò rock àwọn náà béèrè. àwọn náà béèrè fún ìrànlọ́wọ́ tí wọ́n ní. so gbogbo wọn lápapọ̀ Ọlọ́run gbàdúrà gbogbo wa àjọ máa wà dáadáa ni a máa wà dáadáa ni iléeṣẹ́ yìí náà yóò máa wà pẹ̀lú ìdùnnú. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. mo dúpẹ́ fún gbogbo àwọn ọ̀gá ọlọ́pàá àwọn ọlọ́gàálọ́gà sójà láwọn jìnkò gbogbo tí ń lọ yìí làwọn náà rí kò sẹ́ni tó pè wá pé àléébù kan wọ́n ń wá ìrànlọ́wọ́. àti ẹ̀gbọ́n tó láwọn fẹ́ fún yín ní security. àwọn kan ní kán máa sọ mi mo ní kò lè tó báyìí. ẹ wá ní kò lè tó báyìí bàbá ẹ̀rọ mọ̀jọ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ kọ́mọ̀ bù mí mo bá ní èyí gẹ́gẹ́ ti dẹ̀ bọ́ra. kò lè tó báyìí. pé kò lè tó báyìí. ẹni tí ń kó kíní ká yẹn ò jẹ́ nǹkan kan náà. ọba tó bá tó ọba kò ní ìdí à ń kọ́ ọlọ́pàá kan gangan lẹ́yìn. ẹni tó bá tó ọba àdúgbò tó bá tó ọba. pọ̀ tó èèyàn. wọ́n fọwọ́ ti ẹ̀ wọ́ nù. fúlùfúlù ni ẹ ti kó kíní náà. a tún padà wá nígbà míì ọjọ́ rẹ ẹ máa ṣàdúrà fáwa náà sọ pé tẹ̀ bá rẹ́yìn mú kámọ́ra wa náà mú. Ọlọ́run ní mú yín. torí wọ́n máa ní wọ́n sọ pé a sọ mú bí ọ̀rọ̀ ẹnu rẹ̀ ní a mú ni a wà gbé lọ kóòtù ẹ tó wá pọ̀ máa mú òní ọ̀la ní òmu wallahu khairul hafidhin ọ̀dọ́ mùsùlùmí la wà wallahu khairul hafidhin wallahu khairul hafidhin kò sí ẹni tó tó Ọlọ́run nípa kó sọ̀yàn torí kò sẹ́dá tí èyí sùn Ọlọ́run nìkan òun nìkan kò ní sùn òun ní wá ń wùwọ́ tó ti sùn tó yanú lẹ̀ lọ́wọ́ wallahu khairul hafidhin òun ní máa sọ̀yàn tó ti yé Ọlọ́run má bá mi sọ yín Ọlọ́run má bá mi sọ yín àlọ àbọ̀ yín yóò máa jẹ́ sí rọrùn kankan ò ní dá yín lọ́nà kankan ò ní dá yín lọ́nà kankan ò ní dá yín lọ́nà gbóore yóò máa dá yín lọ́nà ìdùnnú yóò máa dá yín lọ́nà owó ìlú Àbújá yóò máa dá lọ́nà gbogbo rere yóò máa dá lọ́nà. àti gbogbo olólùfẹ́ wa gbogbo àwọn tí ń fẹ́ wa oore ò wá wọn rí Allahu latif bi ibadihi yarzuqu man yasha'u wa huwa qawiyyul aziz Allahu latif bi ibadihi yarzuqu man yasha'u wa huwa qawiyyul aziz Allahu latif bi ibadihi yarzuqu man yasha'u wa huwa qawiyyul aziz Allah ya'lamu man khalaqa wa huwa latif khabir ألا يعلم من خلق وهو لطيف خبير ألا يعلم من خلق وهو لطيف خبير لا تدرك الأبصار وهو يدرك الأبصار وهو لطيف خبير لا تدرك الأبصار وهو يدرك الأبصار وهو لطيف خبير إن تستفتيوا فقد جاءكم الفتح إن تستفتيوا فقد جاءكم الفتح إن تستفتيوا فقد جاءكم الفتح إن فتحنا لك فتحا مبينا إن فتحنا لك فتحا مبينا إن فتحنا لك فتحا مبينا إنما أمره إذا أراد شيئا أن يكون له كن فيكون كن فيكون كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله àdúrà máa ń gùn mí ni àdúrà ó máa ń gùn yìí. ẹ̀rẹ́ kó ti fẹ́ gùn mí bá ìtútẹ̀ yẹn máa ń pa tí mo bá wà lérí awọ mi àyà ìtú ayẹyẹyẹ. ẹ wo a gbé tó kankanlẹ̀ láti fi máa dá àwọn èèyàn ní ẹ̀kọ́ pé àwọn kan wo ló wà nínú Al-Qur'an tí àwọn ọmọ Nàìjíríà tó lè máa jàǹfààní rẹ̀ tí ó dẹ̀ máa ṣe wọ́n láǹfààní bóyá ẹni tí ò lówó ni ẹni tí àìsàn ṣe ni ẹni tí àgbà ṣe nínú Kùránì wo ló wà kí ló lè ṣe kí lọ́nà àbáyọ fún gbogbo sí ilé tọ́lọ́ láti gbé kalẹ̀ láti wá ààyè láti wá ẹ máa gbé àwọn oṣù ẹran ìlú kan. gbogbo tí ẹ ta wà náà ní kó tó di pé bàálù ó sí kí gbogbo ayé náà ó rí fàní jẹ kí bàálù tó sí ìwọ náà jẹ pé bàbá kí bàbá tó kú Nàìjíríà
káwọn ará Sáúdí kan tó gba bàbá ẹ wo ó dìgbà míì ó dọjọ́ rẹ̀ orúkọ mi ò yí padà ẹ táìpù ẹ ó máa gbé wa ó dàbọ̀.